ولست أرى للمرء ما لا يرى لي وإن تدن مني تدن منك مودتي وإن تنع عني تلقني عنك نائيا ولست بأياب لمن لا يهابني. bàbá mi Ṣíkínní afaani ní bẹ̀rù ẹnìkan tí ó bẹ̀rù mi. walastu ara lil mar'i farabalẹ̀ walastu ara lil mar'i ìnírọ̀ mi èèyàn kan tó fojú pamẹ́rẹ́ tó lóun ò rí mi bí ọ̀dà náà. وإن تدن مني tẹ́línú mi ni àmọ́ bàbá sún ìfẹ́ rẹ̀ máa mi tẹ́línú mi ká máa wá dájí ọ̀pàdé mi náà tẹ́lẹ̀ náà máa nífẹ̀ẹ́ rẹ̀. wọ́n ń tẹ̀lé àhání tẹ̀lé kan ní àǹkàná ìyà bọ́ bá gbẹ̀fẹ́ jìnnà sí mi èmi náà ta kété sí ọ. kí egun yẹn wọn gbọ́n ẹ̀yin tẹ́ kọ́ wa lẹ́wọ̀n kálẹ̀ yìí. من أكرم أكرمه الله ومن أهان من أكرمه الله غضب الله ولعنة الله عليه واجبا bẹ́ẹ̀ yà bá pọ́n tọ́lọ́wọ́n bá pọ́nlé ọlọ́wọ́n pọ́nlé bẹ́ẹ̀ yà bá fàbùkù kan tọ́lọ́wọ́n bá pọ́nlé ó tọ̀ wọ́n yẹ̀yẹ́ láyé. torí mòlúdì yìí mo fi dé sí Nàìjíríà torí wípé ìfẹ́ ju gbogbo nǹkan lọ èmi a sì máa sọ gbogbo ìgbà wọn ní kí n so owó wáàsí lànà gbogbo àbá àti ń bá ń ro kàn pé owó wáàsí lòun ọmọ fi jẹun yóò padà pé gba bára gbẹ̀yìn láyé ni ọlọ́run lèèyàn dúró tì àbá àfa àti ń bá ń ro kàn pé bóun bá ṣe mòlúdì lòun tó rówó yóò jẹ gbèsè gbogbo ntẹ̀yàn bá fẹ́ ṣe innamal a'malu binniyat fa innama likulli imri'in ma nawa bẹ́ẹ̀ yẹn bá ṣe nǹkan torí tọ́lọ́hún yóò rí torí tọ́lọ́hún bẹ́ẹ̀ yẹn bá ṣe nǹkan torí ìtayé yóò sì rí torí ìtayé gbogbo àwọn mọ̀nyán bàbá wa líláfi tí wọ́n ń bẹ́ ń kalẹ̀ bàbá wa Ṣíkínní kò sí tó jẹ́ ìjòkó ìfẹ́ ànábì ni àwọn ìyàwó Yorùbá ànábì mọ́ sallallahu alayhi wa sallam. kádàkùn torí Ọlọ́hun gbogbo àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ẹjẹ́ àmàkọ́ Ọlọ́hun ní máa ṣe gbogbo nǹkan o. kullu ma fa'ala rabbi fa huwa khayr gbogbo ntọ́lọ́wọ́n bá sì ṣe orí náà ni ẹjẹ́ àgbà kọ́lọ́hún ní í ṣe gbogbo nǹkan gbogbo ntá bá sì fẹ́ máa ṣe láyé ká máa fi ìbẹ̀rù Ọlọ́hun ká sì rántí pé gbogbo ntá bá ṣe láyé tó bá dijọ́ àlùkìyámà wọ́n play rẹ̀ fún wa kedere ni tó yàtọ̀ sí fídíò táyé o gbogbo gẹ̀gẹ̀gẹ̀ wa láyé àti gbogbo èmi ni kí wọ́n gbọ́ kó lójú kini tó fẹ́ fi fèsì níjọ́ alikiyama anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi wa masalasi ayiyawa ini nam dáhùn dáadáa anabi lọkùnrin kan wọlé nísìn rajulun min ahli aljanna ara alẹ́ alijanna ni bàbá kan wá wọlé àgbàlagbà ni bó ti wọlé kò jókòó síbi tí anabi ti ń kọ́ àwọn sàhábẹ́ lẹ́kọ̀ọ́ ó jókòó sápá kan àwọn sàhábẹ́ àti gbogbo àwọn tí ń bẹ wájú anabi wọ́n ń wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ báyìí pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha wọ́n máa pa anabi yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nu. láyà ìdíkọ̀ àdìyàwó ẹni orí rẹ̀ fẹ́ kalẹ̀ bóyá bọ́ ànábì dáadáa. ẹni hùwà nílá. láyé tí kọ́lì ìyàwó in huwa illa wahyun yuha ànábì kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu. ìjọ kìíní lọ ó ti jọ kejì ànábì tún kọ́ àwọn sàhábẹ́ lẹ́kọ̀ọ́ ànábì ní ọkùnrin kan wọlé rajulun min ahli jannati ara àlẹ́ àlìjẹ́nà ni bàbá tó wọlé lánàá òun náà ló tún wọlé lónìí. la yantiqu anil hawa. wọ́n tún bá sáà ní lọ ó tún di jọ́ kẹta ó ń ṣe Ọlọ́run Muhammadu
لا ينطق عن الهوى Ànábì náà ni mo dá kólé yòǹbó rẹ̀ yẹpẹrẹ. لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. Bàbá wa Ṣíkìnì ó dijọ́ kẹta ó ṣe Ọlọ́run ànábì tiwa. sallallahu alayhi wa sallam. Ànábì lọ́kùnrin kan tún wọlé o rajulun min ahli aljanna aláàlẹ́ àlìjánná ni bàbá tó wọlé ń jẹ ẹ̀ta tó wọlé lánàá náà ló tún wọlé lónìí. Abdullahi ibn Umar ń gbà wọn wá parí ìjòkó ló wá wò pé ẹni ànábì rí náà sí ń jẹ ẹ̀ta lánàá lónìí ó yẹ kó níṣẹ́ kan ńláńlá kan ti ń ṣe tá ànábì fi mà pẹ́ ní àlìjánná ni. sallallahu alayhi wa sallam. ẹ̀yin tó yóò bọ́ ànábì wọn mọ̀ ní kú mọ́ lọ́wọ́. sallallahu alayhi wa sallam. ẹ dákun torí Ọlọ́run ẹja jẹ́ kọ́kàn wa mọ́ ọkàn wa dọ̀tí ọkàn wa ò dá síra wa a kàn borí lásán ni a kàn waṣọ lásán ni a kò ṣe òṣìṣàṣọ lásán a máa ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ránù lásán ẹlòmíràn máa ṣe bí ọká ni àníyàn rẹ̀ ní ọ̀sìn dáì ntọ́lọ̀ ń bá ṣe ló ṣe ntọ́lọ̀ ń bá ṣe ló ṣe. Abdullahi ibn Umar náà àwọn sahabiyu ó ní ìlọ wo sẹ́wọ̀ ni bàbá yìí ṣe tàbí fi rí iná sí pẹ́ ní àlìjẹ́nnà ni níjọ́ kìíní níjọ́ kejì níjọ́ kẹta ìtàn náà pọ̀ ó tẹ̀lé lọlé ó ṣàpá irọ́ uziri kan fún n kò parọ́ fún bàbá yìí owó lò tó bí ijọ́ méjì mẹ́ta lọ́dọ̀ rẹ kọ́ bòun láṣìírí accommodation ó fẹ́ fi woru sẹ́wò ní nsì tó fi jẹ́ ní àlìjẹ́nnà ẹ̀yin ìyá wa tẹ́ farabalẹ̀ ń orí Ọlọ́run ó farabalẹ̀ fún yín torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ olùdí mi bẹ́ẹ̀ lómi bá fà mí ò ti rówó kó bí ó ti kówó bí ó ti rówó ní ó máa wá nta sì ń ṣe láyé yìí gbogbo ẹ̀ ní ọwọ́ padà plé rẹ̀ fún wájú àkíyàmà anabi Muhammad sallallahu alayhi wa sallam. Abdullahi ibn Umar ló máa tẹ̀lé bàbá yìí lọlé ó fẹ́ orúṣẹ́ òní ṣe tó fi jẹ́ ní àlìjánná líláfi ń kò délé bàbá yìí wá sùn ní ìrètí pé yóò dìde lásùbà lóru yóò yẹn náfìlà kò yẹn náfìlà kankan hátà ìharun rẹ̀ yìí lọ́pọ̀ yìí ìharun níbi katapila tó fi dàárọ̀ kódà ó tó dá àsùbà kò tó tètè jí dìde kí àsùbà. Abdullahi ibn Umar ó ní àbúrò rẹ̀ púpọ̀ ni bàbá wa imam ó ní àbúrò rẹ̀ púpọ̀ ni ó dijọ́ kejì bẹ́ẹ̀ kò yẹn náfìlà kò sí nǹkankan ó dijọ́ kẹta ń bọ̀ wá dijọ́ kẹta Abdullahi ibn Umar wa sọ fún pé ìwọ bàbá yìí mo wá wo ń tà nábì sọ́npa rẹ ni èmi ò wá rí nǹkankan. sallallahu alayhi wa sallam. Ànábì lẹ́ni àlìjánnà ó wọlé ńjọ́ kìíní ńjọ́ kejì ńjọ́ kẹta ìwọ ló ń wọlé ńjọ́ kìíní ńjọ́ kejì ńjọ́ kẹta mo fẹ́ wò náfìlà wo ló ń yàn iṣẹ́ wo ló ń ṣe tó fi tá nábì fi rí nà sí ọpẹ́ ní àlìjánnà ni ọ. abáyé ló ń wò oníṣẹ́ kankan tó ń ṣe ó oníṣẹ́ kankan ó oníṣẹ́ kankan bó ó ló ń wò oníṣẹ́ kankan ń gbà wọ́n jọ dírágì rẹ̀ láàrin ara wọn àbáwá lílá wí. Abdullahi ibn Umar fẹ́ máa lọ báyìí wá pé wá ntòun rò tóun lè rò nígbà tí ìmọ̀ṣẹ́ tì ń sè àmọ́ ntòun lè rò pé bóyá òun bàbá òun gan ọmọ pé ntòun ṣe nù pé bóyá ntẹ́mi ń ṣe yìí ó dùn mọ́ lọ́hùn òun mọ̀ bóyá òun ní. La ilaha ẹlẹ́kùn abiyamọ tí bẹ́ẹ̀ mi kó bá ń pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. La yantiqu anil hawa. Allah. Ẹ bá wí bẹ́ẹ̀ dáadáa. Tani pani. Allah. Tani yeni. Allah. Tani fúnni jẹ. Allah. Tani fúnni mu. Allahu la. Ta ló ní kó máa dán fún yàn. Allah. Ta ló lè gbẹ̀mí lọ́rùn yàn. Fi ilmi lugha
bàbá wa Síkìní ńgbà àwọn onílọ́gà náà débi Allahu àwọn náà mọ̀ pé nǹkan ju nǹkan lọ wọ́n ní aláha ya Allahu ilaha nukilati arakatuli amuzati ila lami tarifi summa sukinati wa udigimati lamu fi lami le ula le intiqa isakinaini wa udigimati lamu fi lami thaniya li kathrati le istima habibul malai. Allahu la. Allah. Gbogbo ẹ̀yin ya alásàlátù tẹ̀náwó tí bá kàn yín ti rí náà náwó. Allah. Náwó dáadáa. Allah. Bẹ́ẹ̀ abá máa tọmọ ọlọ́mọ bàjẹ́ ní kọ̀rọ̀ tó ọmọ ọlọ́mọ kàn nípò ní kọ̀rọ̀ irin ni wọ́n nà tiẹ̀ níta gbangba. Gbogbo àwọn tí ó jẹ èèyàn nínú ilé yín ó ti bà ayé wọn jẹ́ ó sì ń lásàlátù. Gbogbo àfa torí kí wọlé hàn o ti pa gbogbo eré àwọn ọmọ ọlọ́mọ o ti parí wọn pọ̀ wá ní wọn ló sunkún ká ó rẹ̀ rè kalẹ̀ ẹ̀jẹ̀ ló sùn ò ní sunkún. Gbogbo ṣèkàṣèkà láyé wọn sọ fún yàn kó má ṣèkà má ṣèkà lọ má ṣèkà lọ ọba tí èkó lójú kan kó tó mú yàn yóò mú ọ. àní máa wá bí mọ́lúdì báyìí lásán ká má mọ̀ rí ntọ́ dáa gbọ́ wọ́n ti ń bú wa púpọ̀ bá mi Síkìní wọ́n ń bú wa púpọ̀ àwọn arábíwò pé kò sí ní táǹfì mọ̀lúdì ṣe àfihàn kówó jọ ni ìtọ́lọ́wọ̀n ò sì fún yàn kan ò lè fún yàn ìtọ́lọ́wọ̀n ò fún yàn ẹ̀dá tó lè fún yàn kan ò sí ṣé gbogbo owó rògbò tẹ̀ náà yìí àwọn owó tí ò farabalẹ̀ yìí àlébẹ̀yìn bá dúró tọ́lọ́hùn dáadáa ntí ń bẹ ń ta gbangba ọlọ́run ó mú wá fún ọkọ̀ pọ̀mọ̀nà. Wattaqillah. máa wulẹ̀ kéwú púpọ̀ mọ́. Ayakumullah. kí ló wá ń ṣe ó ní tóun rò póun ń ṣe òun ni pé bóun ti wà yìí òun kì í ní kíníkíní ẹ̀dá ọlọ́run kan sọ́kàn o. Allahu akbar. kódà bóun àtẹ̀yàn bá jà láàárọ̀ kó tó dọ̀sán dalẹ́ òun ó lọ bóńtọ̀ òun parí ìjà. ngba Abdullahi ibn Umar dọ́dọ̀ anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọkùnrin tẹ́ sọ fún wa pé yóò wà jẹ́nà èmi tọ́ lọ o nǹkan tó sì wí ní bóun ṣe anabi ní ti ń ṣe náà tó dùn mọ́ lọ́hùn. Allah. kí ló sàwọn àfa àtàwọn awúwo òsì àmọ́ awúwo òsì ní kọ́fẹ́kọ́fẹ́ tá à ní yá nìyẹn àwọn ọ̀dà àníyàn ni ẹjẹ́ lọ tún ṣe àtàwọn sàlátù àtàfà àti ṣéwù àti khalifa bá a bá múra gẹ̀gẹ̀gẹ̀ bọ́kàn ọba dá fùlùfùlù ni subahana rabbika.